lórúkọ Jésù wọn dẹ̀ ní lọ síwájú ọjọ́ ògo wọn. Àmín. Ẹ ní fojú sunkún wọn. Àmín. Ṣùgbọ́n ó nílò kẹ́ gbé ìgbésẹ̀ yìí ní kíákíá sà. Ó nílò kẹ́ gbé ìgbésẹ̀ yìí. Ọkọ Egbin ọ̀run là ń ránṣẹ́ sí o. Mo gbà ládùúrà ẹ ní fojú sunkún ìkankanú àwọn ọmọ yìí sà. Àmín. Ire àwọn ọmọ yìí yóò ṣojú ẹ̀mí yín. Àmín. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí ohun tí a fi hàn mí, Olúwa ló ní kí n wí. Tí ò bá sọ bẹ́ẹ̀ mi ò ní sàn kan. Olúwa gbé ìṣípayá yẹn wá ìfihàn lórí ọ̀rọ̀ Egbin ọ̀run tí kò lọ. Ètí mo fi wá ń sọ ní àkókò yìí ni wípé mo ránṣẹ́ báyìí gẹ́gẹ́ bí a ṣe ti fi hàn mí tá dẹ̀ fi rán mi sí ọkọ Egbin ọ̀run lórí ọ̀rọ̀ àwọn ọmọ tí olóògbé fi sílẹ̀ sí ayé lọ. Kí wọ́n sa gbogbo ipá àti agbára wọn láti make sure wípé ààbò Ọlọ́run ò ká kúrò lórí àwọn ọmọ yẹn. Nítorí wípé gẹ́gẹ́ bí ohun tí a fi hàn mí, àwọn ohun ìjìnlẹ̀ tó ní agbára wà ńbẹ̀. Wọ́n múra àdúrà ààbò tó dájú fún àwọn ọmọ yẹn pé kí ọwọ́ ayé kó má ká wọn. Kí ọwọ́ ayé má ká wọn. Kí ìrà wọn má bàa já ìrà wọn bọ́ ní òjijì. Olúwa rán mi ni. Àwọn ọmọ yẹn nídìí àdúrà. Mo rọ̀ yín, ẹ má fi àwọn ọmọ yẹn sílẹ̀. Wọ́n nílò ìgbésẹ̀ àdúrà fún ààbò àti fún agbára tó ń dá àṣàsí padà sórí alásàsí. Lórí ọ̀rọ̀ Egbin ọ̀run gan fúnra rẹ̀, ó ń ṣe pé àkókò ẹ̀ ti tó gẹ́gẹ́ bí ìran tí a fi hàn mí. Bẹ́ẹ̀ ni sà. Pé kò ṣe pásìkò ló tó. Rárá. Ṣé wọ́n á padà? Ọwọ́ òkùnkùn wà ńbẹ̀. So àdúrà tí mo fẹ́ kẹ́ ṣe fáwọn ọmọ yìí ni wípé kí Ọlọ́run kó kún wọn fún agbára, kí àṣàsí máa padà sórí alásàsí, kí àwọn ọmọ yìí kán má lọ síwájú ọjọ́ ògo wọn. Tó bá gún òkè tó ń ṣe nǹkan tí gbogbo ayé ń gba tiẹ̀, ó máa wá ń pè fún àkíyèsára. Torí àwọn èèyàn lára àwọn tó gba tiẹ̀ náà láti rí àwọn tó jẹ́ wípé wọn ò gba tiẹ̀. Kò dẹ̀ ń ṣe pé kán bá yẹ pé ẹlòmíì ò kàn tiẹ̀ gba tiẹ̀ lásán ni, tí ò mú nǹkan míì mọ̀ kò bá dáa. Ẹlòmíì bí ò ṣe gba tiẹ̀, èṣù tún gbé wọ̀ tó yẹ pé kò mọ̀ ẹ́ rí o àti tó mọ̀ ẹ́ rí o, á tún máa lépa ẹ wípé káyé ènìyàn kò bàjẹ́. Fẹ́ mú ọ̀rọ̀ yìí lọ sí ọ̀rọ̀ àwọn Oriyomi Hamzat, bàbá Oriyomi Hamzat. Ẹ rí wípé iṣẹ́ lọ́dọ̀ tèmi iṣẹ́ ìtúsílẹ̀ ni wọ́n ṣe fáwọn èèyàn. Ṣùgbọ́n tí a bá wòye àwọn nǹkan kan láti gba ọ̀rọ̀ àgbàlá Gabriel, ẹ rí àwọn oríṣiríṣi tó ti. So èmi kàn fẹ́ rọ̀ wọ́n wípé kí wọ́n túbọ̀ kíyèsára. Sàtánì ò ní rí wọn mú o, ayé ò ní rí wọn gbé ṣe o. Torí àwọn òkùnkùn yẹn burú, wọ́n burú gan. So gbogbo wọn máa wá pé kéèyàn ṣáà jábọ́. Wọn ò dẹ̀ nílò ẹni tí ó jìnnà séyàn. Ẹni téèyàn jọ ń jẹ, téèyàn jọ ń mu ni wọ́n á lò. Ẹlòmíì ló jẹ́ ilẹ̀ ń fún lówó oúnjẹ, jẹ́ pé láìsí yín kò ní jẹun. Èṣù Sàtánì á dẹ̀ tún gbé wọ̀ wípé kó ṣe ibi séyàn, á dẹ̀ ṣe. Ṣùgbọ́n lórúkọ Jésù, gbogbo ẹni tó bá ń sáré lórí yín, èrí ẹ̀ yóò máa já sásán. Èrí ẹ̀ yóò máa já sí òfo. So ó pè fún àkíyèsára gidigidi wípé ká múra. Olúwa wọ̀ mí ní agbára. Ẹ rí i pé mo máa ń tẹnu mọ́ nǹkan kan lórí fọ́nrán yìí wípé ayé tí a wà yìí, ayé agbára àti ìpani. Kò sí nǹkan kan tí o lè dá ṣe láì ṣe pé o bá sinmi lé agbára kan, o lè rí ṣe. So ìdí nìyẹn tí mo fi wá rọ gbogbo àwọn tó ti dókè pátápátá pé kí wọ́n túbọ̀ súnmọ́ kán sinmi lé agbára Ọlọ́run. Flash Express Logistics Services has gone far, even beyond your imagination, to serve you better in Ibadan and beyond. Flash Express Logistics Services has proven integrity to make you get whatever you want, wherever you are, and whenever you wish. Our services include global and local courier services, e-commerce, express delivery, pickup and delivery, and a lot more. Your convenience
and safety of your parcels and luggages are so paramount to us. For further inquiries, please call the Fash Express Logistics Services on 0906 727 0530 and 0805 467 5088. The Fash Express Logistics Services. Your convenience is our priority. mo mà tó kí yín o níbi ẹ tí ń wò wá o jákèjádò àgbáyé o Olúwatóbilọ́ba Fásùgbà ló kọ mi. Bẹ́mbẹ́yẹ́kẹ́ lẹ̀ ń pè mí lónìí ẹ tún wò ó lóní Bẹ́mbẹ́yẹ́kẹ́ pẹ̀lú mi mo ní Prophet Tèmítọ́pẹ́ Kasimawo Solomon níkàlẹ̀ mo kí yín sà. Yes sir, Olúwa wà pẹ̀lú yín. Gbogbo àwọn tí ó ń wò wá náà Ọlọ́run á darapọ̀ mọ́ wọn. Ìrètí wọn nínú ọdún yìí kò ní já sófo. Wọn ní wọ ọkọ̀ òfo. Àmín. Wọn dẹ̀ ní pàdánù. Ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Tọ́ ẹni ó ní àwọn ìṣípayá kan tó lọ fi hàn mí. Bẹ́ẹ̀ni. Tẹ́fẹ̀ síta ẹ ṣì káwò. Olúwa gbé ìṣípayá yẹn wá ìfihàn lórí ọ̀rọ̀ Egbin ọ̀run tí kò lọ. Èyí tí mo fi wá ń sọ ní àkókò yìí ni wípé mo ránṣẹ́ báyìí gẹ́gẹ́ bí a ṣe ti fi hàn mí tàdé fi rán mi sí ọkọ̀ Egbin ọ̀run lórí ọ̀rọ̀ àwọn ọmọ tí olóògbé fi sílẹ̀ sí ayé lọ. Kí wọ́n sa gbogbo ipá àti agbára wọn láti make sure wípé ààbò Ọlọ́run ò ká kúrò lórí àwọn ọmọ yẹn. Nítorí wípé gẹ́gẹ́ bí ohun tí a fi hàn mí, àwọn ohun ìjìnlẹ̀ tó ní agbára wà ń bẹ̀. Kí wọ́n múra àdúrà ààbò tó dájú fún àwọn ọmọ yẹn pé kí ọwọ́ ayé kó má ká wọn. Kí ọwọ́ ayé má ká wọn. Kí ìrà wọn má bàa já ìrà wọn bọ́ ní òjijì. Sà, Olúwa rán mi ni. Àwọn ọmọ yẹn nídìí àdúrà. Mo rọ̀ yín, ẹ má fi àwọn ọmọ yẹn sílẹ̀. Wọ́n nílò ìgbésẹ̀ àdúrà fún ààbò àti fún agbára tó ń dá àṣàsí padà sórí alásàsí. Mo gbà ládùúrà ẹ ní fojú sunkún ìkankanú àwọn ọmọ yìí sá. Àmín. Ire àwọn ọmọ yìí yóò ṣojú ẹ̀mí yín. Àmín. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí ohun tí a fi hàn mí, Olúwa ló ní kí n wí, tí ò bá sọ bẹ́ẹ̀ mi ò ní sàn kankan. Torí lórí ọ̀rọ̀ Egbin ọ̀run gan fúnra rẹ̀, òun ṣe pé àkókò ẹ̀ ti tó gẹ́gẹ́ bí ìran tí a fi hàn mí. Bẹ́ẹ̀ ni sà. Pé kò ṣe pásìkò ló tó. Rárá. Ṣé wọ́n á pa ni? Ọwọ́ òkùnkùn wà ń bẹ̀. Ṣùgbọ́n gbogbo ẹ̀ jùlọ, tá bá sọ pé ọwọ́ òkùnkùn wà ń bẹ̀, Ọlọ́run wa is a God of all knowing. Òun náà mọ̀, Ọlọ́run mọ̀ sí, ṣùgbọ́n iṣẹ́ òkùnkùn ni. Ọlọ́run wà àwíyà. So gbogbo ìgbà náà la gbọ́dọ̀ máa gbàdúrà, Olúwa má gbà fún ọ̀tá láti rí mi ṣe. Ìlàkàkà ọ̀tá lórí mi, Ọlọ́run má gbà fún wọn láti rí àṣeyọrí ṣe lórí ayé mi. Ọlọ́run ò dẹ̀ ní fi ẹ̀mí wa lé Sátánì lọ́wọ́. Àmín. Ṣùgbọ́n ẹ rí wípé nínú ayé Job, ìgbà tí ìdánwò dé bá Job, Olúwa ní ó lè ṣe ohun gbogbo tó bá wù ẹ́, ṣùgbọ́n ẹ̀mí ẹ̀ ni ò fi lé ẹ lọ́wọ́. So àdúrà tí mo fẹ́ kẹ́ ṣe fáwọn ọmọ yìí ni wípé kí Ọlọ́run kó kún wọn fún agbára, kí àṣàsí máa padà sórí alásàsí, kí àwọn ọmọ yìí kí wọ́n má lọ síwájú ọjọ́ ògo wọn. Lórúkọ Jésù wọn dẹ̀ ní lọ síwájú ọjọ́ ògo wọn. Àmín. Ẹ ní fojú sunkún wọn. Àmín. Ṣùgbọ́n ó nílò kẹ́ gbé ìgbésẹ̀ yìí ní kíákíá sà. Ó nílò kẹ́ gbé ìgbésẹ̀ yìí, ọkọ̀ Egbin ọ̀run là ń ránṣẹ́ sí o. Ó nílò kí wọ́n gbé ìgbésẹ̀ yìí ní kíákíá fún àwọn ọmọ yẹn, kí ààbò Ọlọ́run kó dájú lórí wọn. Nítorí wípé ẹni tí ó ṣiṣẹ́ ìtúsílẹ̀ fáwọn èèyàn, Sátánì dẹ̀ ní béèyàn bá ń ṣiṣẹ́ ìtúsílẹ̀ tó ń tú eléyìí tó ń tú tọ̀hún lẹ̀, tó ń ṣe báyìí tó ń ṣe báyìí, Sátánì á dúró àgọ́ síbì kan láti rí wípé àwọn dá ẹni yẹn lóró. Òkùnkùn á dúró síbì kan láti rí pé àwọn dá ẹni yẹn lóró. Lórúkọ Jésù, lórí àwọn ọmọ ẹ̀ tó kù fún yín yìí,
lo agbára Ọlọ́run. Ọlọ́run ò ní fi àyè gba Sátánì láti fi wọ́n dá yín lóró lórúkọ Jésù. Ṣùgbọ́n ẹ gbé ìgbésẹ̀ àdúrà. Mo kódà pé wọ́n ní ìránṣẹ́ Ọlọ́run ni máa yẹn náà sọ ibẹ̀ ni. So kí wọ́n gbé ìgbésẹ̀ àdúrà ààbò, kí àṣẹ ààbò Ọlọ́run ó máa kú lórí àwọn ọmọ yẹn. Agbára tí ń dá ọfà padà sórí ọlọ́fà, kí Ọlọ́run kó yọ̀ǹda rẹ̀ fún wọn. Mo dẹ̀ gbà ládùúrà ẹ̀ ní fọwọ́ yín gbé wọn sí. Àmín. In the name of Jesus Christ. So ìyẹn tí wàá mú mi sọ̀rọ̀ lórí ohun ayé yìí. Ṣẹ́rí tí èèyàn bá wà nínú ayé, tó bá gún òkè, tó ń ṣe nǹkan tí gbogbo ayé ń gba tiẹ̀, ó máa wá ń pè fún àkíyèsára. Torí àwọn èèyàn lára àwọn tó gba tiẹ̀ náà láti rí àwọn tó jẹ́ wípé wọn ò gba tiẹ̀. Kò dẹ̀ ṣe pé kó bá yẹ pé ẹlòmíì ò kàn tiẹ̀ gba tiẹ̀ lásán ni, tí ò mú nǹkan míì mọ̀ kò bá dáa. Ẹlòmíì bí ò ṣe gba tiẹ̀, èṣù tún gbé wọ̀ tó yẹ pé kò mọ̀ ẹ́ rí o, àti tó mọ̀ ẹ́ rí o, á tún máa lépa ẹ wípé káyé ènìyàn kò bàjẹ́, wípé kí ẹni tó ti lọ sókè kò jábọ́. Èyí wá fi ń sọ pé tí ẹni tó bá ti wà lókè, o gbúdọ̀ múra láti má túra lẹ̀. Bẹ́ẹ̀ ni, in fact iṣẹ́ téèyàn máa ṣe téèyàn bá dókè tán ó ju iṣẹ́ téèyàn máa ṣe nígbà tí ò tí dókè. Nítorí wípé àwọn kan wà lókè tí wọ́n fẹ́ rí ẹ, bẹ́ẹ̀ náà sì ni àwọn kan wà tó yẹ pé àwọn tó tún ṣe rere fún náà ni wọ́n á tún máa wá wípé kò ṣáà jábọ́ lójijì. So mo fẹ́ rọ gbogbo wa wípé ẹ jọ̀ọ́, màá fẹ́ mú ọ̀rọ̀ yìí lọ sí rọ àwọn Oriyomi Hamzat, bàbá Oriyomi Hamzat. Ẹ rí wípé iṣẹ́ lọ́dọ̀ tèmi iṣẹ́ ìtúsílẹ̀ ni wọ́n ṣe fáwọn èèyàn. Ṣùgbọ́n tí a bá wòye àwọn nǹkan kan láti gba ọ̀rọ̀ àgbàlá Gabriel, ẹ rí àwọn oríṣiríṣi tó ti. So èmi kàn fẹ́ rọ̀ wọ́n wípé kí wọ́n túbọ̀ kíyèsára. Sátánì ò ní rí wọn mú o, ayé ò ní rí wọn gbé ṣe o. Torí àwọn òkùnkùn yẹn burú, wọ́n burú gan. So gbogbo wọn máa wá pé kéèyàn ṣáà jábọ́. Wọn ò dẹ̀ nílò ẹni tí ó jìnnà séyàn, ẹni téèyàn jọ ń jẹ téèyàn jọ ń mu ni wọ́n á lò. Dávidi wípé nínú Sáàmù ó ní àwọn táwọn jọ ń jẹ táwọn jọ ń mu ló gbógun dìde tì òun. Ó ló ká òun lára. Ṣẹ́rí ẹjọ́ sà àti gbogbo àwọn tó wà lókè generally, ẹ ti múra dókè, ẹ dẹ̀ ti dókè. Mo gbà ládùúrà ẹ ní jábọ́. Ṣùgbọ́n iṣẹ́ tún wá kù láti ṣe, nítorí àwọn ogun tó lẹ̀ mọ́ ni téèyàn ò lè tètè fura sí. Àwọn ẹni tó ń bá yàn sùn, tó ń bá yàn jí, tó yẹ pé tí wọ́n bá sọ fún yàn pé lágbájá ń lépa ẹ̀, èèyàn ò ní gbàgbọ́. Wọ́n wà láyìíká sà, wọ́n wà ní agbègbè sà. Ẹlòmíì ló jẹ́ ilẹ̀ fún lówó oúnjẹ tó yẹ pé láìsí yín kò ní jẹun. Èṣù Sátánì á dẹ̀ tún gbé wọ̀ wípé kó ṣe ibi séyàn, á dẹ̀ ṣe. Ṣùgbọ́n lórúkọ Jésù gbogbo ẹni tó bá ń sáré lórí yín, èrí ẹ̀ yóò máa já sásán, èrí ẹ̀ yóò máa já sí òfo. So ó pè fún àkíyèsára gidigidi wípé ká múra. Olúwa wọ̀ mí ní agbára. Ẹ rí i pé mo máa ń tẹnu mọ́ nǹkan kan lórí fọ́nrán yìí wípé ayé tí a wà yìí, ayé agbára àti ìpani. Kò sí nǹkan kan tí o lè dá ṣe láì ṣe pé o bá sinmi lé agbára kan, o lè rí ṣe. So ìdí nìyẹn tí mo fi wá rọ gbogbo àwọn tó ti dókè pátápátá pé kí wọ́n túbọ̀ súnmọ́ kan sinmi lé agbára Ọlọ́run. Ẹni tó ń rojọ́ yín ká fún ibi, ẹni tó ń lo àfọ̀ṣẹ lórí yín yóò ṣe rẹ̀, yóò dẹ̀ ṣiṣẹ́ lórúkọ Jésù. So èyí ni ọ̀rọ̀ tí Olúwa rán mi ní àkókò yìí fún gbogbo ènìyàn. Ó dà pé ní last kíní wa sọ̀rọ̀ lórí àṣàsí ayé. My God. Ayé ò mà ní mú àwọn ní pè wá pa o. Gbogbo ìwọ tí ayé ti pọ̀ ọfà, Ọlọ́run rán mi lákòókò yìí ni, tí ayé ti pọ̀ ọfà kan sí ẹ lára. Sà, ọfà máa ń wọnú ayé èèyàn látọjú oorun. Bẹ́ẹ̀ ni sà. Wọ́n á rán ọfà wọlé látọjú oorun.
tí ọ̀fà yẹn ò bá jáde, ogun yẹn lẹ́ni yẹn máa sìn títí tó fi máa kọjá lọ. Àwọn ọfà tí ń sọ ológo di ẹni yẹpẹrẹ, àwọn ọfà tí ń sọ ológo di alákìsà, gbogbo ọfà tí ayé ti pọ̀ sí ẹ lára, bó ṣe ń gbọ́ mi, iná Ọlọ́run ti jáde lórúkọ Jésù, agbára Ọlọ́run ti jáde lórúkọ Jésù. Nítorí pé Bíbélì wípé ó ní igikíbi tí bàbá mi ò gbìn, á fà tu ti gbòǹgbò ti gbòǹgbò, lórúkọ Jésù Olúwa fà tu lára ẹ̀. Iṣẹ́ òkùnkùn yẹn padà sórí wọn. Ìwọ tó ní ọfà òkùnkùn kankan lára, tó ṣàkíyèsí pé àwọn tafàtafà ní òkùnkùn wọ́n yí ẹ ká, ka Psalm 129. tó o bá jẹ́ ọkùnrin wàá ka Psalm 129 yẹn sínú omi nígbà 9. Bẹ́ẹ̀ ni iṣẹ́ là ń rán yìí, ka Psalm 129 yẹn sínú omi nígbà 9 tó o bá jẹ́ ọkùnrin, pé láti àkókò ìlọ gbogbo tafàtafà dá ọfà wọn padà sórí wọn. Tó bá jẹ́ obìnrin, kà nígbà 7, wàá ka Psalm 129 yẹn nígbà 7. Omi yẹn mú bẹ́ẹ̀ kó o fi wẹ̀, kó o lò fún ọjọ́ 3. Gbogbo ọfà ayé lára ẹ̀ á padà sórí ẹni tó ní. Àṣàsí ayé kò dẹ̀ ní ká ẹ̀ ní orúkọ Jésù. Màá tún sọ, ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ ká fi ara wa sílẹ̀. Ìwọ tó wà nílẹ̀, má jẹ́ kó sú ẹ láti tẹ̀síwájú pé o fẹ́ gún òkè. Kò dẹ̀ ẹni tí tó bá ti bọ̀rọ̀ ẹ̀ débi wípé àdúrà ti sú òun ti gbàdúrà kò sí kinní kan, òun ò gbàdúrà mọ́, ó ti dé ìkóríta ìparun ni. Bẹ́ẹ̀ ni, ó ti dé ìkóríta ìparun. Ìkóríta ìparun ló wà, ayé fẹ́ parun ni. Torí wípé lẹ́yìn àdúrà náà tún ni. Ohun tó túmọ̀ sí tí mo sọ ni wípé lẹ́yìn Ọlọ́run náà tún ni. O lẹ́lòmíì tó lè lọ sábà, Ọlọ́run yẹn nìkan náà ló gbúdọ̀ sábà, òun nìkan náà ló dẹ̀ lè gbà ẹ́. Òun ni agbani nínú ìṣòro, òun lẹni tó ń yọni nínú ọ̀fìn ayé. Lórúkọ Jésù mo pa ní àṣẹ àbákọ́ ni mo dá nínú ọ̀fìn tó jì sí ìtò dédé bára ẹ lọ́sọ̀ gangan, agbára Ọlọ́run gbé ẹ jáde lórúkọ Jésù. Ṣùgbọ́n tó bá ti wá ní kó ti sú ẹ, o ti gbàdúrà, mo ti pe lágbájá mi ò rí solution, mo ti pe tàmẹ̀dò mi ò rí solution, ọjọ́ kan náà ni wàá gbégbèsè kan tí wàá fi rí ọ̀nà àbáyọ. O gbúdọ̀ jẹ́ kó sú ẹ, o gbúdọ̀ jẹ́ kó rẹ̀ ẹ́. Ohun tí Sátánì ń roko mọ́ náà ni kó sú ẹ. Àwọn tó ń ṣí ẹ̀yìn, ohun tí wọ́n ń roko mọ́ náà ni pé kó sú ẹ, pé kí ayé ẹ wọ́n lè rí ọkọ̀ ayé ẹ wà gúnlẹ̀ sójú kan. Mo pa ní àṣẹ ní àbákọ́, gbogbo ẹ̀yin tí wọ́n ti wá ọkọ̀ ayé yín gúnlẹ̀ sí ojú kan, lórúkọ Jésù Olúwa dá sí ọ̀rọ̀ ayé ẹ. Ayé ẹ gba ìtẹ̀síwájú. So má gbogbo àwọn pé mo ti gbàdúrà, mo lọ ọ̀dọ̀ lágbájá, mo ṣe lè, o ò tí gbà wọlé ẹ pàdé ni, o ò tí gbàdúrà tó ni. Lẹ́yìn Ọlọ́run nìkan náà ló kù. Kò sí anybody tó lè lọ bá nínú ìṣòro, Ọlọ́run ló lè gbẹ̀. So má jẹ́ kó sú ẹ, má jẹ́ kó rẹ̀ ẹ, gbìyànjú, gbogbo gbìyànjú ẹ tí ò bá tí lérè, ayé ò ní rí ẹ kó gbìyànjú. Gbogbo ìgbìyànjú ẹ tí ò bá tí mọ́nà àbáyọ bá àwọn ọmọ ẹ, ayé ò tí rí ẹ pé abiyamọ ni ẹ. Wọ́n á ní abiyamọ tiẹ̀ kò má ju ọmọ ṣe. Ohun tí wọ́n á sọ nìyẹn. Wọ́n ní kí ẹ kú iṣẹ́ nítorí pé wọ́n rí èrè lára ẹ̀, wọ́n rí èrè lọ́wọ́ ẹ̀. So ohun tó bá kàn dúró pé ó ti sú mi, ohun tó bá fẹ́ ṣẹlẹ̀ kó ṣẹlẹ̀, kí n má tẹ̀ wà á lọ bojì lójijì. Ayé á fi ẹ́ ṣẹ̀sìn. Àwọn tí ó yẹ kó sọ̀rọ̀ sí á sọ̀rọ̀ sí ẹ. Ẹrẹ̀ tí ó yẹ kó tẹ̀bà á tẹ̀bà ẹ. So o gbúdọ̀ pé Bíbélì wípé ó ní pray without ceasing. First Thessalonians 5:17, pray without ceasing. Luke 18, ó ní pé pray and do not, men ought to pray and not to faint. A gbúdọ̀ máa gbàdúrà láìsàárẹ̀ ni. Tó bá ti ní pé ó ti sú ẹ, wọ́n ló mọ̀. O ò tí rọ́nà àbáyọ ló sú ẹ. O ò tí gbégbèsè ló ti sú ẹ. Ìgbésẹ̀ mélòó ló ti gbé tó ló ti sú ẹ. O gbúdọ̀ tẹ̀síwájú ni títí tí ayọ̀ ẹ máa fi kún. Ó ní Bíbélì pé ká máa gbàdúrà títí tí ayọ̀ wa yóò fi kún. You have to call upon the Lord till your joy is full in Christ. Àwọn kan máa ń sọ wípé lóòótọ́ wọ́n ní àwọn òsinmi, àwọn kò rí àwọn túbọ̀ ń tiraka gbogbo ìgbà pé kógun àwọn lè ṣẹ́, ṣùgbọ́n síbẹ̀ ibi kọ̀ ló ń já sí. Àwọn sì ti ná gbogbo nǹkan tán. Wọ́n ní báyìí àwọn tí wàá sọ pé ojú àwọn fi sọ́dọ̀ Ọlọ́run, àwọn ìgbégbèsè náà. Irú yẹn ṣé a mọ̀ wò pé wọ́n ní point? Ṣé mọ̀ pé number 1 àmọ́ bí tí wọ́n rèdè. Ìyẹn bẹ́ẹ̀. Then àwọn kankan náà wà tó yẹ pé lórí aspect yẹn, ẹni ogun tó bá ń ṣèyàn,
tó o bá tí mọ ṣọ́ọ̀ṣì ẹ̀ ogun yẹn ò tí ì lè ṣe. tó bá tí mọ ṣọ́ọ̀ṣì ẹ̀. bẹ́ẹ̀ ta ló pe ogun yẹn sínú ayé ẹ, báwo lógun yẹn ṣe dé, kí ló mú ogun yẹn wá. Nígbà tí o bá mọ ìdí abájọ ogun tó wà nínú ayé ẹ, ẹlòmíà pè mí á ní nǹkan báyìí máa ń no ẹ jẹ́ á gbàdúrà. Tá a bá gbàdúrà á béèrè lọ́wọ́ Ọlọ́run, Olúwa ta ló fi kinní síbẹ̀, kí ló mú kinní wá. Ibẹ̀ nígbà tí o bá mọ ìdí nǹkan, ibẹ̀ láti rí ọ̀nà àbáyọ, á fi mọ ìgbésẹ̀ tá a máa gbé. Ẹlòmíì náà dẹ̀ ní sẹ́rí, ẹlòmíì ní kò fẹ́ òótọ́ ọ̀rọ̀. Ẹlòmíì ẹ sọ fún pé báyìí báyìí ni a máa yí yín bọ́ báyìí báyìí ni. So tó dẹ̀ jẹ́ wípé tí o bá tí ì bá dé koríta wípé kí wọ́n ìmọ́lẹ̀ Ọlọ́run kó tàn sí orísun ìṣòro yẹn. Ẹ rí wípé ńgbà tí ilẹ̀ ṣá tó mí korò ní Mara, wòlíì sọ pé kí wọ́n nínú ìwé àwọn ọba, ó ní pé kí wọ́n mú iyọ̀ wá, orísun omi yẹn ló lọ bu iyọ̀ sí, òun ló wá fi padà di adùn. So a gbọ́dọ̀ lọ sí orísun yẹn, kí ni àwọn ohun tó fà á. Nígbà tá a bá rí ohun tó fà á, àwọn ìgbésẹ̀ tó bá yẹ kó o gbé, àdúrà báyìí báyìí wà wá máa ṣẹ̀ṣẹ̀ gbé bẹ́ẹ̀ yẹn. So ẹlòmíì dẹ̀ ní sẹ́rí ogun máa ń dípẹ̀tà sáyé yẹn. Ogun tún máa dípẹ̀tà. Àwọn ẹlòmíì wà ó ti káwọ́ gbénú ti pẹ́. Àwọn ẹlòmíì wà tó yẹ wípé nígbà tí nǹkan bá ń rosy wọn tiẹ̀ ní mọ̀ pé Ọlọ́run wà, wọn kàn máa ṣe bó ṣe wù wọ́n, wíwàrà sógun dẹ́wà. Now àwọn ogun yẹn ti wù yẹ́, ó wá dé ẹlòmíì lọ́sàn-án gangan yẹn tó dédé rí ogun yẹn láwa máa wò pé lẹ́sẹ̀kẹsẹ̀ tó bá ti pe wòlíì kí ogun yẹn kó lọ. Ogun tó ti ń jà láti bí 20 ọdún, ó gbúdọ̀ ní àwọn ìgbésẹ̀ díẹ̀díẹ̀ títí tí ogun yẹn fi máa já tán, tó fi máa já tán. Ìmí dẹ̀ wà because our God is a miracle working God. Ìmí wà tó yẹ pé lẹ́sẹ̀kẹsẹ̀ a lọ, but kò ń ṣe gbogbo ẹ̀ ní ọ̀pọ̀ ìgbà. Ó ní àwọn ìgbésẹ̀ àti ètò àdúrà tí wọ́n gbúdọ̀ máa bá ẹ gbé, tí wọ́n náà gbúdọ̀ máa gbé fún ara ẹ. Ẹlòmíì náà dẹ̀ ní ẹ fún ládùúrà pé kó gbàdúrà, oorun ní oṣù kò ní rí àdúrà gbà. Tó bá ti bẹ̀rẹ̀ àdúrà báyìí, àárọ̀ ọjọ́ kejì ní òsì àmì. Bẹ́ẹ̀ni, ìmí ìwà tó yẹ pé àdúrà tẹ fún pé kó gbà pé ohun báyìí ló ń ṣe ẹ, ohun kan báyìí ni kó máa tẹnu mọ́, kò ní sọ ju ìṣẹ́jú méjì lọ, ó ti ń sọ nǹkan míì. Kò sọ́nà àbáyọ nírú situation bẹ́ẹ̀ yẹn. So ìdí nìyẹn tí ọ̀pọ̀lọpọ̀ fi máa ń pẹ́ nínú ogun. Sàtánì tó dẹ̀ fi hàn sínú ogun á máa rà yàn yè. Ṣé dandan ni kéèyàn lọ bá ìránṣẹ́ Ọlọ́run tó gbọ́ ẹ̀ tó ṣẹlẹ̀? Àní rí ogun tó ju agbára wa lọ. Kí ni ìdí tí àwọn ìránṣẹ́ Ọlọ́run fi wà? Kí ni ìdí tí àwọn wòlíì fi wà? Kókó ibẹ̀ ni wípé ká má bọ́ sọ́wọ́ àwọn tá a tún dì fún ogun tá a gbé lọ. Ṣùgbọ́n tó bá jẹ́ ìránṣẹ́ Ọlọ́run tòótọ́ ló bá kò sí ni, kò ní dì bá ogun tí o gbé lọ bá. So pé even gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run, that is what we call corporate anointing, corporate grace. Gẹ́gẹ́ bí àwọn ìránṣẹ́ Ọlọ́run bó ń la nǹkan kan kọjá, ó lè pe àwọn akẹgbẹ́ ó yá o lágbájá ó yá o, wọ́n á fi àfọwọ́pọ̀ tí two ẹsẹ̀ rí Bíbélì náà lòwe ó ní pé two head is better than one. Bẹ́ẹ̀ni, two heads yes are better than one. Yes, are better than one. Orí méjì sàn ju orí kan. Bẹ́ẹ̀ni. So now nígbà tí a bá fi ohùn ṣọ̀kan, òwe ayé tiẹ̀ nìyẹn is not in the Bible. Tí òwe ayé nìyẹn, but tí a bá fi ohùn ṣọ̀kan, when we agree, he said when two agree, yes, Bible passage eléyìí ni mo fẹ́ lò, when two agree together. Ní when two agree, ibi tí àwọn èèyàn méjì bá ti gbé wá, òun wà ní àárín wọn. In other words, ó show power unity. So ìdí ó bẹ̀rẹ̀ ojú wípé kó àwọn tó fi pè ránṣẹ́ Ọlọ́run ni àwọn tún rí jù ẹ lọ. Ibi wọn bá tí wọ́n rí, àwọn kan wà tó rí jù yẹn lọ. Àwọn kan wà tí òye wọn bá òye tó yẹ yẹn tó tún yé jù ẹ lọ. Ìdí tó fi pè wọ́n nìyẹn. So wọ́n wá da ìgbàgbọ́ wọn pọ̀ mọ́ ìgbàgbọ́ tiẹ̀, wọ́n á da orí ọ̀fẹ́ wọn pọ̀ mọ́ orí ọ̀fẹ́ tiẹ̀, á lè jẹ́ kó tètè bọ́ kúrò nínú ogun. Ìdí nìyẹn.
so bí ó ṣe rí nìyẹn, má jẹ́ kó sú ẹ, tẹ̀síwájú nínú àdúrà, Ọlọ́run yóò gbà ẹ́ ní orúkọ Jésù. Tọ́ àmín. Àwọn míì wà wọ́n lọ ń sáré tọ wòlíì, wọ́n ń sáré sọ́tún, wọ́n ń sáré sósì, ṣùgbọ́n àwọn nǹkan tí wọ́n torí ẹ̀ ń gbàdúrà fún, kódà wọ́n ti lè gbọ́ pé ókè o fúngbà díẹ̀ ni ó máa tó kúrò, ogun máa tó ṣẹ́, kò dẹ̀ ṣẹ́. Àwọn kan wá ní pé ó ṣeé ṣe kó jẹ́ ẹ̀ṣẹ̀ ló fà á. Ṣé ẹ̀ṣẹ̀ ni èyí jẹ́ kádùá gbà ni? Àbẹ́yàn lè wà nínú ẹ̀ṣẹ̀ kádùá náà sì tó gbà? Bíbélì wípé ìwé Róòmù ó ní wípé a lè wà nínú ẹ̀ṣẹ̀ ká sọ wípé kí oore ọ̀fẹ́ kó máa pọ̀ sí. Ní kòríta ẹ̀, ẹni tó bá ń lúwẹ̀ẹ́ nínú ẹ̀ṣẹ̀ a sọ fún aronúpìwàdà ni, aronúpìwàdà. Bíbélì dẹ̀ fi yé wa nínú ìwé ẹkùn Jeremiah Lamentation 3:23 that his compassion faileth not. Aláàánú ni Ọlọ́run. Tó bá ti rí wípé inú ẹ̀ṣẹ̀ ló wà, wàá ronúpìwàdà. Gẹ́gẹ́ bí Pétérù ṣe ó ní pé ẹ ronúpìwàdà nínú ẹ̀ṣẹ̀ kí àkókò oore ọ̀fẹ́ kó lè ti ọ̀dọ̀ àkókò ìtura àti oore ọ̀fẹ́, the time of refreshing might come from the Lord. Kí àkókò ìtura kó lè ti ọ̀dọ̀ Ọlọ́run wá, that the time of refreshing might come from the Lord. Then so Acts of Apostles 3:18-19 tí àbá tó bá ti rí ìjọ tó bá ti rí rẹ pé wà nú ẹ̀ṣẹ̀, wàá ronúpìwàdà. Tó bá ronúpìwàdà tó tọrọ fún àánú ayọ̀ ẹ. But pé bóyá èèyàn bá wà nú ẹ̀ṣẹ̀ ó dẹ̀ òun gangan mọ̀ wípé inú ẹ̀ṣẹ̀ ló wà, ó dẹ̀ fẹ́ kí àdúrà òun máa gbà. Mi ò mọ Ọlọ́run tó ń fẹ́ gbọ́, èmi ò dá Ọlọ́run yẹn mọ̀. So nígbà tí sọ báyìí ni pé ẹni ò gbọ́dọ̀ jẹ́ ẹlẹ́ṣẹ̀. Ohun tí mò ń sọ nìyí, ọ̀tọ̀ ni pé kéèyàn máa dẹ́ṣẹ̀, kéèyàn máa ríran rí rẹ̀. Ọ̀tọ̀ ni wípé kó mọ̀ wípé ẹ̀ṣẹ̀ ló ń dá, kó dẹ̀ tún máa dá. Bó ṣe rí nìyẹn. Now tó o bá wà nú ẹ̀ṣẹ̀ tó o ríran rí rẹ̀, àánú á máa fọhùn títí di ìgbà tí oore ọ̀fẹ́ á fi ṣàwárí ẹ, tá a gbé ẹ jáde nínú ẹ̀ṣẹ̀ yẹn, torí ìfẹ́ ni Ọlọ́run. Kò fẹ́ kí ẹnikẹ́ni kó ṣègbé. Ṣùgbọ́n ní kété tó bá ti wá mọ̀ wípé ohun tí mo ṣe yìí ẹ̀ṣẹ̀ ni, ohun tí mo ṣe yìí ohun búburú ni, ohun tó kàn ní wípé kó kúrò, torí Ọlọ́run ti fún ẹ ní oore ọ̀fẹ́ láti lè jẹ́ wípé kó rí ara ẹ wípé inú ẹ̀rẹ̀ ló wà o. Now ní kété tó bá wà nínú ẹ̀rẹ̀ yẹn, ohun kan ṣoṣo tó kù ní wípé ronúpìwàdà kó dẹ̀ yí padà. Níbẹ̀ yẹn Ọlọ́run yóò gbàdúrà. Isaiah 65:24 ó ní kí a tó pè gan ni ó dáhùn. Kí a tó pè. Then Psalm 51 ó ní a contrite and a broken heart will I not despair. Ọkàn tí ó gbọgbẹ́ tó bara jẹ́ níwájú Olúwa pé ohun tí mo ṣe yìí ohun búburú ni. Ẹ wo Dáfídì náà, lẹ́yìn ìgbà tó gba ìyàwó oníyàwó tó rán lọ sóbi tó ju ogun ti lé tó pàdánù lọ́gbà tí wòlíì kan sí pé ohun tó ṣe ohun búburú ni, ó tilẹ̀kùn mọ́lẹ̀. Bá Ọlọ́run sọ̀rọ̀, ó túbọ̀ ẹ̀ṣẹ̀. At the end of the day, Olúwa ní pé ẹni bí ọkàn ni Dáfídì. So bí àárín yẹn bó ṣe rí nìyẹn, kí Olúwa kó ràn wá lọ́wọ́. Tọ́ ọ̀rọ̀ rèé o, ẹ ti mú ọ̀rọ̀ láti bí ọ̀dọ̀ Egbin Ọ̀run àti àwọn ọmọ ẹ̀ pẹ̀lú ọkọ̀ Egbin Ọ̀run lórí àwọn nǹkan tẹ́ ẹ sọ pé Olúwa fi hàn yín. Kí ni ohun tó wá ṣẹlẹ̀ rèé? Ẹ̀yin èèyàn ẹ pín fídíò yìí káàkiri, ẹ ṣíà ẹ̀. Bẹ́ẹ̀ ni, àti pé bàbá Alhaji Oriyomi Hamzat, kí Olúwa àṣàṣì ayé kò ní mú wọn. Àmín. Gbogbo àwọn tí wọ́n ń tú sílẹ̀ tí yẹ pé àwọn tó dè wọ́n inú ń bí wọn, tí wọ́n kóra jọpọ̀ ibi lórí wọn, Olúwa yóò tú wọn ká. Àmín. Ipa ayé kò ní ká wọn. Àmín. Gbogbo àwọn tí wọ́n kú sẹ́yìn tabarí èyíkéyìí tó lè fẹ́ gbàbọ̀dè tì wọ́n, àṣírí ẹ̀ yóò tú. Àmín. Bẹ́ẹ̀ ni wọ́n ní kó sí páńpẹ́ ayé. Àmín. Ju gbogbo ẹ̀ lọ kí wọ́n kíyèsára. Ọ̀rọ̀ rèé o. Tọ́ ẹ ti sọ bí ọ̀rọ̀ gbìyànjú náà nú àwọn ọ̀rọ̀ yín, ẹ ti fi ọ̀rọ̀ gbìyànjú síta. Ẹ wá dárúkọ yín gan lẹ́kùnrẹ́rẹ́
kẹ̀sì pé fóònù nọ́mbà yín síta fáwọn èèyàn. Orúkọ mi ni Pásítọ̀ Tèmítọ́pẹ́ Solomon Kasimawo láti ìjọ Àjíǹde Kristi Christ Resurrection Church Ìbàdàn 08116038917 08116038917 kí Olúwa kó bùkún fún yín. Tọ́ onítúbà ìlọ fún ti dédé àsìkò yìí àmọ́ rírì yín bẹ́ẹ̀ ṣe wà jákèjádò àgbáyé ẹ lọ sí comment section ẹ já mèrò yín ẹ share fáwọn ẹlòmíì. Olúwatóbilọ́ba Fásùgbà ló kọ mi. Bẹ́mbẹ́yẹ́kẹ́ lẹ̀ ń pè mí lónìí, ẹ ti wò lónìí Bẹ́mbẹ́yẹ́kẹ́. Ẹ má gbàgbé Bẹ́mbẹ́yẹ́kẹ́ comedy ní YouTube. Ẹ lọ síbẹ̀ bẹ́ẹ̀ bá sì dé bẹ́ẹ̀. Ẹ like kẹ́ subscribe kẹ́ ẹ wo àwọn fídíò yẹn kẹrẹ́rìn àárín tàkìtì ká sì tó kẹ́kọ̀ọ́ kọ́gbọ́n bẹ̀ lórí àwọn òwe wa. Ẹ share fáwọn ẹlòmíì lónìí Bẹ́mbẹ́yẹ́kẹ́. ATJ Textiles ló túbọ̀ ń jẹ́ kí ojú wa tàn sí aṣọ àdìrẹ ilẹ̀ wa. First National Àdìrẹ Festival tó wáyé kọjá ló túbọ̀ sọ ní jí láti máa túbọ̀ gbárùkù ti aṣọ àdìrẹ wa àti láti mọ ojúlówó yàtọ̀ sí ayédèrú. Ní báyìí gbogbo ẹ̀yin ará ilẹ̀ yìí àtòkè òkun tí ẹ ti ń pè fún ríra aṣọ àdìrẹ yín, ATJ Textiles, Àṣàní àti Àdùkẹ́ Foundation ṣetán láti máa kó ojúlówó ránṣẹ́ lówó tí kò wọ́n jù. Ẹ̀yin náà ẹ wo bàtà, báàgì, agbádá, súùtì, dúfè, beddings, wedding gown, bangles, cotton, táì ọrùn àtàwọn ohun àrà míì tí wọ́n fi aṣọ àdìrẹ ṣe. Ẹ tètè ra tiyín lónìí. Bí ẹ bá sì tún fẹ́ ní rírán kí wọ́n tó kó ránṣẹ́ síbikíbi lágbàáyé, ó rọrùn jù. ATJ Textiles wà ní nọ́mbà 8 Olúfẹ́mi Èsúrú Oṣó Street, Ṣódùbí, Oníkólóbó, Abẹ́òkúta, Ogun State, Nigeria. Ẹ̀wẹ̀, ètò ìdánilẹ́kọ̀ọ́ fún individual, corporate àti group wà. Youth and Women Empowerment náà kò gbẹ́yìn ní Àṣàní àti Àdùkẹ́ Foundation. Ẹ pè sórí 0803-472-0409 tàbí 0703-897-7028 lórí Instagram àti Facebook. Ẹ tẹ ATJ Textiles, aṣọ àdìrẹ ilẹ̀ wa, tiwantiwa ni. Bẹ́mbẹ́yẹ́kẹ́ TV ìkànnì ìlóyìn ládùn jù ó gbafẹ́ ó gbàyè òun ni ẹ máa wò. Bẹ́mbẹ́yẹ́kẹ́ TV ìkànnì ìlóyìn ládùn jù ó gbafẹ́ ó gbàyè òun ni ẹ máa wò. Àwọn ètò tó mọ́gbọ́n wá lóríṣiríṣi ń bẹ níbí. Ojúlówó ìròyìn ẹ̀gbọ́n tiwa ní í ṣe torí ẹyẹ bí ọ̀gìn òsì kìnìún lọ bá ẹran. Ojúlówó ìsọfúnni ló mú wa dá wọn yọ. Bẹ́mbẹ́yẹ́kẹ́ TV ìkànnì ìlóyìn ládùn jù ó gbafẹ́ ó gbàyè òun ni ẹ máa wò. Support to love. Bẹ́mbẹ́yẹ́kẹ́ TV lẹ́tí máa rí bẹ́bẹ́ ìkànnì ìlóyìn ládùn jù Daniel Salomon òun ni ẹ máa wò.